na me Alhaji Ahmad Umar Hassan na ezai pata pe mi gan Imam General ni yona àti Niger náà wà but ibi tọ́lọ́run sọ pé ní kí kádàrá ó gé àwa mọ́ kí àyànmọ́ kó gé àwa mọ́ Niger State làwa ti wá ìlú tá a ti wá ní abala Niger State wọ́n ń pe ìlú náà ní Lemfakuso òun ni abúlé wa àbá wa nìyẹn àwa wà ní ọ́ndà olú ìlú tó ń jẹ́ Bida ní Niger State. Bida ní Niger State. So abẹ́rẹ́ la wà. Kí ni àṣà àti ṣe wọn níbẹ̀? Àṣà àti ṣe wa níbẹ̀ ni wípé ní àkọ́kọ́ ní agbọ́nrin tí àṣà wa òun ni ẹja pípa. Ẹja pípa. Bẹ́ẹ̀ ni ẹja pípa òun ni àṣà tiwa ní tí ẹ̀yin alákọ̀wé ń pè ní fisherman àbí. So then the other èyí tó tún jẹ́ àṣà tó gbajúmọ̀ lọ́dọ̀ wa lẹ́yìn ẹja pípa òun ni wípé a máa gbin oko rice torí ilẹ̀ tọ̀dọ̀ tiwa ilẹ̀ tó ṣe wa mọ́ bí ilẹ̀ inú ìrà ni so àwa là á máa pa ẹja àrọ̀ ṣe mọ̀ pé inú ìrà ni ẹja àrọ̀ ti máa ń wá a dẹ̀ tó máa ń pa ojúlówó ẹja tinú odò náà torí àwa náà tún lódò a dẹ̀ tún máa gbin oko ìrẹsì torí ibi tí wọ́n máa gbin oko ìrẹsì sí ibi tí omi ibi tó gbọ́dọ̀ máa tutù ní gbogbo ìgbà ni so yẹn jẹ́ díẹ̀ nínú àṣà wa a tún ní àṣà tó pọ̀ but díẹ̀ nìyẹn nínú àṣà wa. Sir, kí ni oúnjẹ ọ̀dọ́? Oúnjẹ tó gbajúmọ̀ jù lọ́dọ̀ wa a lóúnjẹ tó pọ̀ àmọ́ méjì tí mo lè dárúkọ ńbẹ̀ ọ̀kan nínú ẹ̀ a máa pè ní eje ìkùrù. Eje ìkùrù. Eje mean oúnjẹ. Oúnjẹ. Eje òun ni Tapa ń pè ní oúnjẹ. Okay. So ìkùrù ó wá túmọ̀ sí pé oúnjẹ ọkà bàbà tí wọ́n lọ̀ powder rẹ̀ tí wọ́n wá ṣe ní pẹ̀tẹ̀ wọ́n á kọ́kọ́ ṣe ní pẹ̀tẹ̀ bí wọ́n ṣe máa ṣe sẹ̀mó yẹn ṣòro tó bá ti wá ṣe ní pẹ̀tẹ̀ tí wọ́n máa bu powder rẹ̀ gbígbẹ yẹn sí wọ́n máa rò ó ní àwọn ẹlòmíì wọ́n máa fi láfún díẹ̀ mix ẹ̀ torí kó lè fà àwọn ẹlòmíì dẹ̀ ní wọ́n máa rò ó bẹ́ẹ̀ ní gbẹrẹfun bẹ́ẹ̀ ó ti yé báyẹn ìyẹn ni à ń pè ní eje ìkùrù oúnjẹ ọkà tí wọ́n fi ọkà bàbà dá ṣóyé ẹlẹ́ẹ̀kejì a tún máa ń pè ìyẹn ní ejejekafa. Ìyẹn ni túwó tí wọ́n fi ráìsì gún kìí ṣe grand rice o ojúlówó ráìsì gangan wọ́n máa sè é wọn ò ní fi iyọ̀ sí wọ́n máa sè é tó bá ti sè é wọ́n máa jẹ́ kó jinmi dáadáa kó rọ̀ wọ́n máa gún ní ọmọrogùn tó bá ti gún lọ́mọrogùn tó ti fọ́ gbogbo ẹ̀ dáadáa wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa yí pọ̀ wọ́n máa tọ̀n ẹ̀ tó bá ti yí pọ̀ yẹn ó máa di túwó tó bá gbé kalẹ̀ pẹ̀lú ọbẹ̀ tá à ń pè ní zowa là á máa pe ọbẹ̀ náà ìyẹn jẹ́ ọbẹ̀ gbẹ̀gìrì ní Yorùbá ń pè zowa làwa máa ń pè ṣùgbọ́n tọ̀dọ̀ tí wọ́n máa ń tík ó máa ń kí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹja gbígbẹ nínú òun là á máa fi kó bí wọ́n bá fi kó báyìí àlàáfíà ó tún lékún lára ni bó ti jẹ́. Ó ti dá mi lójú pé kí tó kó ń bí ilé ni máa jẹ gbogbo àwọn oúnjẹ tó dárúkọ yìí. Tó bá pé mo mọ̀ pé ẹ̀ ń bọ̀ ní kékeré leléyìí hùn á máa jẹ́ bí dáadáa. Kí ni wíwọ aṣọ yín? Ẹlòmíì ní Abẹ́òkúta ọmọ ọ̀kan máa wọ Kampala ní Ìbàdàn ọmọ aláwọ̀ máa wọ Ankara kí ló ń wọ̀ lọ́dọ̀ títí yín? Àwa làwa ní ọkùnrin tiwa làwa ní ká múra bí mo ṣe múra kalẹ̀ yìí báwa ṣe máa múra ni tẹ́ bá tún rí ìmí tó máa tún yàtọ̀ sí eléyìí ó máa jẹ́ agbádá yẹn wọ́n wá lè kó oríṣiríṣi design bò lóríṣiríṣi iṣẹ́ àwa làwa nìyẹn àwa la làṣà ká kóṣẹ́ bo aṣọ látòkè délẹ̀ kágbádá wa ó dẹ̀ tóbi àwa la ní tí ò ní jẹ́ agbádá yahoo ó ti yé báyẹn àwọn agbádá tó tóbi dáadáa tí èṣe ó lè kú òun làwa máa wọ̀ àwa làwa máa dérú fìlà tí mo dé yìí a tún máa ń wé láwàní láwọn tó bá jẹ́ àwọn àgbààgbà wa àbí àwọn olóyè wa tá máa wé láwàní yẹn tí láwàní yẹn máa yọ dáadáa tó pé tá a bá yọ báyìí àti ìní ṣẹ̀ṣẹ̀ máa jíwèé fún wọn pé ibi tá a ti wá ni wọ́n ti mọ̀ pé àmì ibi tá a ti wá ti yọ lára wa so àwa làwa nìyẹn àwọn obìnrin wa
aṣọ tó gbajúmọ̀ jù táwọn obìnrin wa máa ń wọ̀ àǹkárá ni ṣùgbọ́n àwọn aṣọ ẹ̀ṣà kan tún wá wà nínú àǹkárá yẹn tó jẹ́ oríṣi mẹ́ta màá yọ ìyẹn sọ́tọ̀ màá dárúkọ wọn ẹyọ kan nínú ẹ̀ àwa Tápà máa pè ní egò Ego. bẹ́ẹ̀ ni